wọ́n ní tí rọ́bà lọ fógun ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ adébá òótọ́ ti fojú hàn kedegbe lórí ọ̀rọ̀ eléyìí tá à ń bá lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni Ilé Ifẹ̀ pẹ̀lú Aláàfin tìlú Ọ̀yọ́ ọ̀rọ̀ òṣòye ẹ̀yin èèyàn wa orí ìkànnì Sáró náà lè balẹ̀ kẹ̀sí mo tún mú update wá fún yín ni kí ni tó ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ gbogbo nǹkan eléyìí tí àwọn èèyàn sọ wípé Sunday Igboho ṣe láàfin Ọọ̀ni Ifẹ̀ ẹ̀ ń jẹ́ mọ̀ wípé Sunday Igboho fúnra ẹ̀ ó lọ sí ààfin ó padà sáàfin Aláàfin Ọ̀yọ́ ó padà sáàfin wọn bẹ̀ wọn jọ tan kámẹ́rà wọn ní ẹ pa kámẹ́rà yín ẹ̀yin èèyàn gbogbo èèyàn ọmọ Yorùbá pátápátá ìran yìí ó dùn wò àmọ́ mo fẹ́ kí gbogbo yín kẹ́ ṣe kíni kẹ́ gbọ́ fọ́nrán eléyìí tí mo mú wáyé mo fẹ́ kẹ́ gbọ́ ju mo fẹ́ kẹ́ gbọ́ kíní ìdélẹ̀ kẹ́ wá so èròǹgbà yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni tó wà lọ́kàn tẹ̀yìn náà báwo ló ṣe ń lọ ẹgbẹ́ nǹkan tí arákùnrin eléyìí tí mo fẹ́ fi fọ́nrán wọn yìí wá gbọ́ àwọn nǹkan tí wọ́n sọ lẹ́nu kẹ́yìn náà wá sọ fún mi kí ni tẹ́ ẹ rí sí ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ilé mi ìfẹ́ dá yín lágara rárá tẹ́ ẹ bá ìkànnì Sáró pàdé Sáró TV ẹ bá mi tẹ subscribe button yín ẹ má gbàgbé notification bell náà wà lẹ́gbẹ̀ẹ́ aago léjeléje kan òun ni notification bell tó jẹ́ tí n bá ti ju fọ́nrán báyìí ọ̀dọ̀ yín ni ó kọ̀wọ́ ẹ kàn ṣáà tẹ notification bell yẹn yóò mọ̀ tán yín lólobó ní gbogbo ìgbà tí n bá ti ju fọ́nrán ẹ wo gbogbo ẹ̀yọ́ wọn yóò bá dandan ẹja jọ wo fọ́nrán yìí ẹja jọ gbọ́ ẹja jọ fi làákàyè gbọ́ mo mọ̀ wípé àwọn onílàákàyè náà wà lórí ìkànnì yìí ẹ fi èròǹgbà yàn sí abala àríwísí ìyẹn comment section ẹ wo ẹ má jẹ́ ńlá yín lóògùn kí ni tó ṣẹlẹ̀ gan. ní adìyẹ bá lókun ara òrókun ara òrò adìyẹ sórí ìta ọ̀tọ̀ ń gbé bọ̀ yìí èèyàn kan ò lè dájà o because Sunday nìkan kàṣẹ ti sọ pé ó máa sọ pé òun fẹ́ fèsì wọn ni ṣé nígbà tán bá ń fèsì l'Ondo tán fèsì l'Abuja tán fèsì ní Ìdànrè tán fèsì ní èèyàn wá sí ọ̀dọ̀ yín ẹni ká má tan kámẹ́rà okay they obey you èèyàn tún kíra ẹ lọ rán Olúgbọ́n ẹni ó ti ṣẹ̀yìn ẹni ó sọ pé ẹ̀ ládé ẹ sà ṣé iṣẹ́ orílẹ̀ bí fìlà lẹ́ńdé kò sí ọba ṣe gbádé wá látọ̀run ni èèyàn àdé ọ̀hún náà tẹ̀ ń dé iná èèyàn ló ń mú ṣèbí fìlà ní gbogbo yìí ẹ wo èyí tó wà lókè ẹ gbọ́ sà èyí tó wà lókè tó yẹ pé ẹ máa fọwọ́ di adé yẹn mú báyìí tẹ́ máa sáré kàbàkàbà òun ló wà nílẹ̀ tá à ń sọ lọ́wọ́ Sunday Igboho lọ kí Aláàfin Ọ̀yọ́ ẹni kan máa tan kámẹ́rà because of what but èyí lè jáde síta lórí fídíò ẹ lè gbé proof jáde èyí tí àga olórí ẹrú ìyá olórí ẹrú tó fi yín tẹ ẹrú tó sọ pé òun ló sọ yín dọba olórí ọba ẹ lè lọ gbé court àti assignment tó sign ẹ lè sign yẹn sórí social media but when Sunday Igboho tó sọ pé kóun kẹ́ ẹ support òun kóun bá wa ká lè gbá àwọn wèrè kúrò lẹ́wà ẹni kan máa tan kámẹ́rà o ṣé gbogbo ayé mọ̀bọ́yọ́ wà lẹ́yìn èdè pé ara yín lórí ọba that means you have a mission. mo kà kí Sunday ọmọ Adéyẹmọ because I didn't know how I didn't know the reason that you apologize to the king. ó lè kíra ẹ̀ náà oríkì ti wà nílẹ̀ Yorùbá ṣebí àwọn kan náà ń pera wọn lẹ́rù wọ̀yíwọ̀yí ṣebí èèyàn kan ló tún wá yí padà tó ní wèrè ló máa ń wọ́ ṣe wọ̀yíwọ̀yí àbí èèyàn lè kíra ẹ̀ gẹ́gẹ́ bí oríkì is not by embarrassment. I didn't know why people are doing something. àṣà Yorùbá ni pé ká kíra wa nǹkan kan ládẹ ṣebí àwọn kan náà máa ń pè wọn ní ara wọn ní Olúfọ́n àwọn kan náà sọ pé àwọn abẹ́ orí bàbá ẹlòmíì ìgbà orí ènìyàn náà wọ́n fi ń mú mi nílé bàbá wọn àwọn èèyàn ṣe sọ pé kí ló dé nígbà tá a bá sọ pé wọ́n forí èèyàn kọ́lọ́pàá wà lọ́mú torí pé ó sọ pé ó forí èèyàn mú mi nílé bàbá ẹ̀ àwọn kan náà sọ wípé àwọn ni ọmọ àjọgbẹrú mọ̀jọ̀gbẹ̀kọ ẹrú ṣé ẹrú lé bàbá wa lálá ní àbíkíní ṣé àwọn ọmọ àjọgbẹrú mọ̀jọ̀gbẹ̀kọ ṣé ènìyàn kọ́ lẹ́rú wọn fi ń kẹ́rù ni àbí ṣé ká máa wá wò gbogbo ẹrú tí àwọn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ tán kóta àwọn èèyàn tán kóta ń gbà náà ṣé ó ṣe sọ káwa máa rántí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní olden days yẹn kẹwàá máa fi yangàn àbẹ́ ẹ̀kọ́ wa tàlẹ̀ ẹrú ni ìran bàbá wa mà ló kó ẹrú ẹ wò ẹja kó làkó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ là rádaràdà lè ṣe ibi tó yẹ gangan ni mo fẹ́ bá yín láàárọ̀ ibi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí ibi tó yẹ kẹ́ ẹ jọ sowọ́pọ̀ ìwọ Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kẹ́ ẹ sowọ́pọ̀ kẹ́ ẹ lọ bá Tinubu má gbà ó ẹ yá tètè ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ẹ̀rí yẹn sọ ilẹ̀ Kwara State ló ti ń dá horo yẹn wọ́n gbogbo ìgbèríko Fúlàní ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ẹ̀dẹ̀ lájú
Yorùbá dẹ̀ ṣe figilifili àlẹ́ jẹ́ ká gbalẹ̀ bàbá wa ibi tí àwọn Yorùbá wà ń bẹ̀ ibi táwọn Yorùbá wà nílẹ̀ Kwara State èyí tó kù ibi tán sọ pé ok káwa máa lọ sí sáìdì Kwara Òmùaran Kwara tó jẹ́ ti Yorùbá àwọn lọ sí òkè onígbín sáìdì rí i pé ńgbò bá yá wọn tún máa lé gbogbo wọn kúrò ń bẹ̀. ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́ kí ni mission gbogbo wa la gbọ́ náà kì í ṣe news mọ́ tán sọ pé ìdí tí àwọn fi gbé Buhari wá láti lè wá jà fún wọn ni ìdí tí Fúlàní fi ṣọwọ́ pọ̀ they brought wọ́n gbé Buhari wá láti wá gbà rìfẹ́ǹsì fún wọn ni láti lè jẹ́ kí wọ́n rí opportunity má bá mi comment máa ṣe tó bá ti gbọ́ ètò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ti fi ránṣẹ́ sẹ́lòmíì ò fẹ́ jẹ́ kí ilẹ̀ ọmọ Yorùbá ó parẹ́ nìyẹn nígbà tán náà wọ́n gbé wá fún mission tiwọn láti lè wá da ilẹ̀ Yorùbá rú láti wá pa wọ́n lẹ́nu mọ́ àtàwọn tán fìyà jẹ Fúlàní. He went ó dẹ̀ wá lóòótọ́ ó dẹ̀ achieve mission ẹ̀ mo yẹ ọmọ Yorùbá tó sọnù mo yẹ ọmọ Yorùbá tán bẹ́ lápá mo ilé tán bẹ́ lórí they wasting us on Buhari regime. Go má jẹ́ ká gbọ́kàn ò síbẹ̀ o lẹ́ẹ̀dì DSS nísìnyí wọ́n ti ń dábàá ti sọ̀rọ̀ Yorùbá they will brought your page down ká kúkú gbé wálẹ̀ lẹ́ẹ̀kan náà má bá mi tell off and like tó bá dẹ̀ jẹ́ pé arrest ni pẹ̀lú tí mò ń sọ yìí let them come it's not by embarrass when Buhari is alive ṣé wọ́n pa àgùdán àbí àdògán wọ́n pa fá nìbàdàn wọ́n pa Abóyèdé even my relative in Ọ̀ṣun Fúlàní pa Ìnọ̀rẹ̀ road kì í ṣe gbogbo ẹnu lèèyàn máa fi ń sọ̀rọ̀ tán Ìnọ̀rẹ̀ road àgbọ̀ bí akin nígbà náà ṣùgbọ́n ìbá àpá Fúlàní rí sàǹdálélé ó kọ́ pátápátá ní ibi tá ti bá wa drag dádì mọ́mì kì í ṣe gbogbo ẹ̀ lèèyàn máa sọ pé kíníkan ojú àpálẹ́lẹ́ tí ẹsẹ̀ mi wà nílẹ̀ ìbọn ló wọlé síbẹ̀ àpá ọwọ́ ẹsẹ̀ mi bíbọn lélẹ̀ ojúbọn lélẹ̀ ọ̀rẹ́ náà ti yọ ẹ̀ta ẹ̀ kúrò nínú ẹ̀ let's say the reality tó o bá sòótọ́ wàá kú tó o bá parọ́ wà wá ọ̀pọ̀ ndí òtá ń jẹ́ àǹgbà náà ṣe bí DSS náà padà fẹ́ wá gbé mi ẹ ti gbàgbé ẹ lọ́wọ́ péjì mi ẹ lọ sí péjì mi kẹ́ lọ wò but nobody nígbà yẹn kò yé yín ṣùgbọ́n lónìí bóyá òótọ́ ni bóyá irọ́ ni wọ́n gàrí Israeli pẹ̀lú mínísítà òkèèrè dájọ́ kọwọ́ bọ kọ́ńtrátì kan náà pé kí security wọn wá assist Nàìjíríà lórí àwọn ọ̀rọ̀ ajínigbé ajínigbé sọ ní dowó. Please you don't mind that gbogbo àwọn tó ń sọ̀rọ̀ bandits nínú orí social media let me tell you the fact today gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bandits bí mo ṣe ń sọ̀rọ̀ yìí immediately you write their name maybe Hausa name or Gumi and those bí mo ṣe kọrúkọ Gumi wọ́n ti ní monitor débi pé immediately they wrote Gumi name àbí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ notification wọn máa lọ gbé fún wọn máa rí they will start monitoring wọ́n lè lo force àwọn fake force wọ́n á dẹ̀ wọ̀ṣọ́ bí sójà wọ́n á dẹ̀ wá gbé yẹ they will behave as DSS torí pé wọn kì í wọ uniform náà they have a backup in that hub there tó jẹ́ pé lóòótọ́ DSS ni wọ́n lóòótọ́ sójà ni wọ́n lóòótọ́ lọ́pọ̀lọpàá ni wọ́n and when they came they bring the ID card tèmi Nàìjíríà náà ti ń tẹ̀ and they will arrest you they will waste you wọ́n lè ní kánikáwá gbé ẹ wá láti Ìlọrin
wọ́n dẹ̀ ní ká wá gbé ẹ wá láti Abuja. Before you get there, they will take you there, right? Nígbà tó bá débẹ̀, they will now hand over you to original DSS. They will go and lock you. Ọ̀gá wọn ló bá wà máa fìyà jẹ. Mommy share this program to anybody. Lórí yẹn, Yorùbá nígbà tí àwọn bàbá wa wọ̀nyí, ó yẹ kẹ́ ẹ bá okay, go ahead with it. Kí ló fa wàhálà? Okay. Gúnmi orí wọn pé wọ́n make contract pé kí Israel wá support Nigeria. Tí Israel bá máa support Nigeria, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Let me shock you today. I'm a pastor. I'm an evangelist. I'm a missionary. Israel yẹn mo ti lọ. Tí a bá sọ pé à ń lọ sí ilẹ̀ mímọ́, ṣé Israel là ń lọ? Àbí Jerusalem àti agbègbè. Jẹ́ kí n sọ fún yín, Israel is not a Christian. It's not a Christian land. Even that Israel tẹ̀yìn sọ yẹn nígbà kan tẹ̀yìn bá lọ sí Israel. Hallelujah. Tẹ̀yìn bá lọ sí Israel. Even tó ń lọ sí ibi tán gbárí àbí ibi tán sí Jésù sí Gọ́ńdọ́tà àbí Gọ́ńgọ́tà àbí kìnìkan. A máa gba Gaza lọ. And when we get to the place, àwọn Muslim náà máa gbowó lọ́wọ́ wa ká tó kọjá sí burial ground ibi tí Jésù wà. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Àwọn tó ń ta nǹkan bẹ̀ they are not Muslim. Okay, tán bá dẹ̀ wá sọ pé they are professional, they can trade. Wọ́n fẹ́ pa gbogbo àwọn terrorists wéèrè dànù. Kí ló wá mú ẹ̀yin Mùsùlùmí tẹ́ wá fly up? Why do you fly up? Since when they have started killing a Christian, how many times a Christian come out and be jubilant and be making rally? Eja nígbà. Kí ló dé tẹ́ ń support ibi náà ẹ̀yin ọmọ Yorùbá? I look at many people in Ibadan. They now say that they are rallying themselves. They are rallying their future. Àwọn Israeli, wọ́n máa pa àwọn àfáà ni. Ṣé is that a good thing? Kéèyàn sọ pé Bismillah kó dẹ̀ dú èèyàn. Ṣé ẹ̀sìn nìyẹn? Let's say the reality. Èèyàn bẹ̀sìn mi jẹ́. Okay, kó wá múyàn kó máa dúyẹ̀ kó sọ pé orúkọ Jésù. Ṣé máa rí lórí social media lẹ́ni bá ṣe mọ́ àwọn pásítọ̀ tá ń fi èèyàn bẹ́ orí èèyàn tẹ́yìn sọ pé kíní kan tẹ́yìn rùn wọ́n lọ sẹ́wọ̀n. Àbí okay, èèyàn dẹ̀ gbé mọ́ dání Allah ó lẹ́yìn pàpàpàpà. Ṣé bó yẹ kẹ́ ẹ̀ dìde fúnra yín kẹ́ ẹ̀ jàfẹ́ sí yín pé ẹ má bẹ̀sìn wa jẹ́. Tẹ́ ẹ bá ti bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀bẹ̀dẹ̀ jẹ́ yìí. Ṣé bójú yín gbogbo yín ẹ ṣẹ̀ṣẹ̀ rálì nígbà náà Saudi Arabia tẹ́ ń lọ àbí ibo lẹ̀ ń lọ náà ṣe máa ń légún mi padà. Ṣé ó yẹ ká léyàn padà lọ́nà ọ̀nà ẹ̀sìn tá à ń sìn ní tó bá jẹ́ pé ènìyàn gidi ni? Wọ́n rẹ̀ tútù díẹ̀ padà sí kọ́ńtì wa Nàìjíríà wọ́n légún mi padà. Okay, kí ló dé tán légún mi padà? Let's say the reality. Gúnmi kan náà ló wá rise up sí federal government ní sí pé ó fẹ́ jẹ́ kí wọ́n máa pa àwọn àfáà ńláńlá. Okay, ṣé àfáà ńláńlá ń sìn dáa? Ṣé wọ́n jẹ́ terrorist? Ẹ wá wo ṣọ́ọ̀kì tí ó wà lórí ẹ̀. Ṣọ́ọ̀kì tó wà lórí ẹ̀ ni pé àwọn middle belt tẹ́ ń pàdánù tẹ́ fẹ́ gbalẹ̀ wọn. Àwọn náà wá rise up pé irọ́ ni o. Ìjọba Tinubu tẹ̀síwájú. Sir, agreement is an agreement. Ẹ̀yin ọba ẹ̀ dìde o. Gbogbo ẹ̀yin ọba tẹ̀ ń sọ pé èmi jù ẹ lọ kìíní kan number 16 kìíní kan ẹ fi sọ lẹ́nu sílẹ̀ ìtàndà sí yín lágbájá nìyẹn. Tí ò bá jẹ́ pé ojú tì ẹ má bínú. Bíbélì sọ pé sòótọ́ kó dájú kó wà láàyè. Sunday Igboho lọ kí Aláàfin Ọ̀yọ́ ẹni kan máa tàn kámẹ́rà because of what? But ẹ̀yin lè jáde síta lórí fídíò. Ẹ lè gbé proof jáde èyí tí olórí ẹrú ìyá olórí ẹrú tó fi yín tẹ ẹrú tó sọ pé òun ló sọ yín dọ̀bà. Olórí ọba ẹ lè lọ gbé court àti assignment tó sign ẹ lè sign yẹn sórí social media.
but when Sunday Igboho tó sọ pé kóun kẹ́ ẹ̀ support òun kóun bá wa ká lè gbá àwọn wèrè kúrò lẹ́wà ẹni kan má tan kámẹ́rà o ṣé gbogbo ayé mọ̀bọ́yọ́ wà lẹ́yìn ẹ̀dẹ̀ pé ra yín lórí ọba. That means you have a mission. Let's say the reality. Àwọn Ọ̀yọ́ ẹ má bínú ọ̀rọ̀ mi mo máa kó má dá wàhálà lẹ̀. It's not by wàhálà. Ẹ jẹ́ ká sọ òtítọ́. Tá a bá sọ òtítọ́ a máa kú, bá a sọ òtítọ́ a máa kú. Èèyàn wá sí ọ̀dọ̀ yín ẹni ká má tan kámẹ́rà. Okay, they obey you. Èèyàn tún kíra ẹ lọ rán Olúgbọ́n ẹni ó ti ṣẹ̀yìn ẹni ó sọ pé ẹ̀ ládé. Ẹ sà ṣé iṣẹ́ orílẹ̀ bí fìlà lẹ́ ń dé? Kò sí ọba ṣe gbádé wá látọ̀run ni èèyàn àdé ọ̀hún náà tẹ̀ ń dé iná èèyàn ló ń mú ṣèbí fìlà ní gbogbo ẹ̀ kí ló ń jáde àdé rọ́pò ẹ wo èyí tó wà lókè ẹ gbọ́ sà èyí tó wà lókè tó yẹ pé ẹ máa fọwọ́ di adé yẹn mú báyìí tẹ́ máa sáré kàbàkàbà òun ló wà nílẹ̀ tá à ń sọ lọ́wọ́ ẹ̀yin ọba ẹ kó ń pọ̀ ẹ tètè lọ bá Tinubu ọmọ olódòdẹ ẹ lọ sọ̀rọ̀ fún níbi tó ti ń gbọ́ ẹ gbàgbé pé ebi ń pa wá o ìgbà tí ìlú bá wọ́n ní adìyẹ bà lókun ara òrókun ara òró adìyẹ sórí ìta tó ń gbé bọ̀ yìí èèyàn kan ò lè dájà o because Sunday nìkan kàṣẹ ti sọ pé ó máa sọ pé òun fẹ́ fèsì wọn ni ṣé nígbà tó bá ń fèsì l'Ondo tán fèsì l'Abuja tán fèsì ní Ìdànrè tán fèsì ní mo ti ń tẹnu mọ́ ilẹ̀ Yorùbá ò ní di battlefield ilẹ̀ Yorùbá ò ní di battlefield when they want to perish ibi tán ti fẹ́ ṣe battlefield yẹn wọ́n fi wọ̀n mí lójú ìran nínú ìran ibi tí battlefield yẹn ti máa ṣẹlẹ̀ ìlú Ìbàdàn ni o. Locally. The first thing that I could destroy òun ni Cocoa House tó ti gbó tán tẹ́ ẹ̀yà sí yẹn wọ́n ibẹ̀ ní bọ́ǹbù ti fẹ́ kọ́kọ́ dún even tí àwọn bọ́ǹbù protector àbí kí lẹ̀ ń pè wọ́n detector àwọn bomb detector kan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé tí n bá ti jáde tí n bá wá sọ̀rọ̀ kan tí ò bá ní ìṣẹ̀lẹ̀ I won't come out and come and say it àfi kí àwọn bomb protector mo sọ nígbà yẹn tí wọ́n sọ pé kinní kan ló dún ní àdúgbò àwọn Mákindé lọ́hùn nìbàdàn àwọn bomb detector kan lọ sí Cocoa House surrounding all those places kan lọ bẹ̀rẹ̀ sí ṣẹ́ẹ̀kì bẹ́ẹ̀ tí wọn ò bá ti lọ máa rí bọ́ǹbù mọ́lẹ̀ síbẹ̀ mo sọ̀rọ̀ kan gbà kan kọ lẹ́tà sí mi pé báwọn mi ṣe máa rí gbogbo information ṣé èmi náà wà among them mo kà rẹ́rìn gbà yẹn I went there mo kà rẹ́rìn mo ní ìtẹ́ ìbéèrè lọ́wọ́ mi ṣé ojú mi jẹ́ ojú terrorist ni but I will tell you the reality ọlọ́run tèmi ò kì í mú fèkì àwọn oníṣẹ́ àwọn wòlíì tó máa sọ tó máa parọ́ kiri orí social media tó tún máa padà wá sọ pé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ọlọ́run mi ò lójú ìran bàbá ojú kan táwa ní ọlọ́run fún wọn mi mo ní ètí mo fi ń yà fún mọ́tò ṣùgbọ́n mo sọ òtítọ́ bá mi share program yìí to anybody ẹ kíyèsí Gúnmi ẹ gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rí ntí ẹ̀yin ẹ̀sìn mùsùlùmí ẹ má sọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má sọ di ìjà ẹ̀sìn o ẹ má sọ di ìjà ẹ̀sìn o ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì ẹ gbàgbé gbogbo èébú náà bú yín lọ́wọ́ please let's say the reality let's come out and rally with them because ẹ̀yin churches nísìnyí bọ́ọ̀bù wa bẹ̀rẹ̀ sí dún láti ọ̀dọ̀ gbogbo ẹnu fi sọ the Gumi are planning even against ilẹ̀ Yorùbá next time around. They will dress as a Christian, they will enter the church, come and place bomb on the church.
ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa yí ẹ̀wìn tó jẹ́ bẹ́ẹ̀ yẹn ọba sì ń jà sí ìwọ náà ń wọ àwọn ọba tá ń jà lórí social media ẹ jẹ́ fún àwọn ọba lẹ̀ tí wọ́n máa ń tán ṣe ìwọ tán ìjà tán dì sí ìfara yín they are frustrate you àwọn fẹ́ jẹ́ kẹ́ ẹ máa fọwọ́ as frustrated títí wọ́n máa fi ṣe election. Election is not the problem of us. The election cannot solve the problem is on two and lane and it cannot put more. Just the àwọn tán nífẹ̀ẹ́ ara wọn tán kówó jẹ náà wọ́n yẹn náà ṣe ní let them name them. But the most important thing tẹ́ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ ká wà unique tẹ́ẹ̀dẹ̀ sọ pé ká má pín Nàìjíríà tẹ́ẹ̀dẹ̀ sọ pé ẹ lè ṣe ẹ lè múná no about iná dúró kọ́ lélẹ́yìí o. Safety first, security first. Sama security what? Security first. Mo rí ìran o ìlú Ìbàdàn kódà tẹ́ ẹ bá mú oṣù kẹsàn-án sí ìkẹwàá tán tẹ́ ẹ bá tètè wá nǹkan ṣe sí tí kí security lọ tight òyìn tó máa kú máa pọ̀ mo máa sọ Ọlọ́run rán mi ibu Mákindé nísì ẹjọ́ Mákindé gan ẹ pé Bọ́lá Ahmed Tinubu ẹni kó wá sí ìlú Ìbàdàn káwọn bẹ̀rẹ̀ àwọn bomb protector anything tá bá lè fi protect bọ́ǹbù tí ò ní pa èèyàn rẹpẹtẹ they want to come and place bọ́ǹbù àti Ìbàdàn mo rí ìran yẹn ní òru yìí no ọ̀rọ̀ ìbànújẹ́ ò ṣe máa sọ síta ṣùgbọ́n kí ó má bàa di ìbànújẹ́ èmi kì í sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ kọ́lọ́run má sọ bẹ́ẹ̀ Bíbélì sọ wípé ègbé ni fún ẹni tí a kò fi hàn tó ń wí ẹ pé Bọ́lá Ahmed ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ́gbọ́n kó gó fara kó kílẹ̀ ń fà torí pé wọ́n ní Ísírẹ́lì ó fẹ́ wá bá yín dá sí ọ̀rọ̀ Boko Haram Gumi náà bá fò síta ó ti tó bí ọjọ́ bíi méjì bíi mẹ́ta ń sìn ọ̀rọ̀ yẹn wà lẹ́ o àwọn ìjọba who is Gumi? That is first question to ask anybody. That is first question tí mo fẹ́ béèrè lọ́wọ́ federal government. Who is Gumi? Bí ẹ lè gbé Gumi kẹ́ interrogate ẹ̀. Fún nǹkan tí mo expect Tinubu nìyẹn pé tó bá ti kọ́kọ́ dé orí oyè gbàrà kó dé arrest Gumi. Kí lẹ gbé Nnamdi Kanu fún? Ẹ̀sùn wo ló ń jẹ́? Gumi ló ń gbowó lọ́wọ́ federal government tó ń lọ ń gbé fún wọn bandits. Gumi ló sọ fún wa wípé àwọn bandits ajàjàgbara ni wọ́n. He tell us about them, he know them. Since then ṣé terrorist ti tán? Sójà kan jáde ní last time ọgbọ́n tẹ́ ẹ máa fi pa sójà yẹn lẹ̀ wá káàkiri tó sọ nípa nǹkan tẹ́ ẹ ṣe. Custom kan jáde nígbà náà ó sọ nǹkan kan nípa wọn pé ẹ̀ ń képo wa ẹ̀ ń kó gbogbo nǹkan wa. Ẹ jọ̀ọ́ ẹ mélòó lẹ gbọ́ pé Boko Haram àbí àwọn ràrítàdá àbí àti jákujàku ní ìmùtọ́lẹ́dẹ̀ àṣàdẹ̀ àṣẹ. Ìjọ wo lẹ tún gbọ́ pé wọ́n exist ní Burkina Faso anymore? The man are wasting all of them. Ètò lè kó wọn dà sínú oko kó máa ṣiṣẹ́. Ṣé Nàìjíríà wa àwa lè agbára tó bẹ́ẹ̀? Òkè àwa tó lọ bá Ísírẹ́lì ṣé Gumi á dẹ̀ tún máa dẹ́rù bá Tinubu? Because of election to 2027 for 2026 rántí 2026 mọ́ for 2027 ìyẹn kọ́ ló kàn tá a bá pa wá tán ní before 2027 tá a fi 2026 demolish ilẹ̀ Yorùbá ẹ̀sà who want to vote you? Ṣèyí I'm acting o you are the one that acting because ẹ̀yin ẹni monitor sórí gbogbo YouTube káàkiri. Ṣèyí is the only PA bàbá ẹ̀ jọ̀ọ́ please I'm not insult you it's not about insult but I want this ẹ bá mi cut bí báyìí kò yẹ kí kó dorí kó dorí tiyín kí àkàrà kó dégun work hard
tó bá jẹ́ pé lóòótọ́ ló ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá dé is most important o ẹ̀yin ló kàn is first our king ní bàbá yín lọ bá káàkiri o òun náà ló dẹ̀ tó ń lò ń sìn náà but today ẹ lè máa fọwọ́ ṣe lókè òkun I want everybody this morning are you with me now I want everybody kẹgbọ́n tí mo sọ yìí kò yẹ kí ilẹ̀ Yorùbá ó di yẹ̀pẹ̀ I didn't have a time a lot o máa tó máa lọ láìpẹ́ hallelujah ṣùgbọ́n mo sì máa ń bọ̀ wá ṣe program yẹn pé kí ni ohun tí a rí tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá wọ́n bá ń jà àwọn ọba ń ṣe gbá àwọn ọba bá ń ṣèkùkù bàbá àṣàsùn òun là ń bá káàkiri ṣùgbọ́n èyí tó ń jó wa lábẹ́ aṣọ we didn't say it àwọn ọba wọ̀nyí wọ́n mọ bí wọn ò sowọ́ pọ̀ pé okay lè jẹ́ ká di pàpà ká lọ bá gbogbo àwọn tán lé àwọn ẹbí wa yìí náà àbí Yorùbá kọ́ náà sọ ni pé tán pariwo lójoojúmọ́ ẹ gbà wá o wọ́n ti lé wa kúrò lábúlé wa o ṣé ẹ gbọ́ ni. Gúnmi mo fẹ́ kí gbogbo wa ká lajú wèrè tán pè ní Gúnmi ó mà ní àjẹ́ndà sílẹ̀ Yorùbá gidi gan ni ó ní ibi sí ilẹ̀ Yorùbá tó tálè mo dẹ̀ bá wa sọ láàárọ̀ yìí tó bá wà ká gbọ́ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí o tó bá dẹnu ẹ̀ aṣèkínní àdòdìndì èmi ti ń sọ tèmi sílẹ̀ ẹ bá mi ṣe é fún àwọn èèyàn tó bá lè ṣe é ibi gbogbo inú gúrùpù gbogbo tẹ́ ẹ bá mọ̀ ẹ sẹ́ndì ẹ̀ síbẹ̀ torí pé ó ń bọ̀ Yorùbá ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kínní ká tètè ya gbárùkù ti ọ̀rọ̀ tí mò ń sọ yìí ibikíbi tá a bá mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí ó lè ní ṣe pẹ̀lú ayé wa ó lè ní ṣe pẹ̀lú àwọn ìran wa I believe our ìran lórí àwọn ẹbí wa òun ló jẹ́ most important thing to me in life ẹ jẹ́ ká fi pé ọba kan lójú ọba kan ẹ jẹ́ ká fi lẹ̀ ó mọ̀ pé Sunday ọmọ Adéyẹmọ dídé tó dé wọ́n ní even planning lórí Sunday but bí èrò ṣe pọ̀ lẹ́yìn ẹ̀ tó kò lè jẹ́ kí ọkàn wọn pé àwa lè ṣe bìsì ṣùgbọ́n ìjẹ́ èsì tí mò ń béèrè lọ́wọ́ wa tẹ́lọ́rìsì ẹ máa gbọ́ dáadáa o àgbé májẹ̀mú burúkú lórí kí ni wọ́n pè é lórí Gúnmi o ṣùgbọ́n tẹ́lọ́rìsì la gbé lórí Sunday a block àkáǹtì ẹ̀wọ̀n òjò kò ṣiṣẹ́ Gúnmi tó dẹ̀ ń gba owó lọ́wọ́ bandits tó tún dìde sí i tó ní wọ́n fẹ́ gbéṣẹ́ fún Israeli kí ìjọba Nàìjíríà kó má ṣe o kí lágbájá má ṣe o ṣé ká máa pa wá nílẹ̀ Yorùbá ká máa wòran ni ká lọ stop àwọn kìíní o what is your business with that ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn ẹni tó ní ká stop nǹkan kan jọ̀ọ́ mo béèrè lọ́wọ́ gbogbo wa ẹ jẹ́ ká kí iye wa kó ṣí ẹ jẹ́ ká pariwo síta fún ààrẹ Bọ́lá Ahmed ṣùgbọ́n wọn wá ní ẹ bá sọ̀rọ̀ níbi tó yẹ kó ti ń gbọ́ ìwọ Aláàfin fìjálẹ̀ ìwọ Ọọ̀ni of Ifẹ̀ ẹ fìjálẹ̀ èmi mojú ẹ̀wọ̀ lójú mi yẹn ẹ fi sílẹ̀ ẹ jẹ́ ká ṣe kínní ẹ jẹ́ ká gbóko àṣeyọrí lọ. tá a bá ń sọ pé ogun òkó ní Olúgbọ́n ogun Òkárẹ̀sà ogun òkólẹ̀ kíní kan bàbá rẹ̀ gùn ẹ fi yẹn lẹ́ o ogun akóbítíbitì that is the only thing
tí mo tún máa repeat kí n tó máa lọ ni pé please and please ẹ jẹ́ kí ká jẹ́ òdúlálá kan fi ń ṣọ́rẹ́ as from today bí mo ṣe ń sọ̀rọ̀ yìí títí wọ inú oṣù kẹwàá gbogbo churches o ìwọ tó ń lọ church o ìwọ tó ń lọ sí mọ́ọ̀sì onílẹ̀ Yorùbá ẹ fi ojú ṣọ́ orí o gbogbo ẹ̀yin tẹ́ ibi tẹ́ máa ń lọ tẹ́ máa ń pọ̀ tẹ́ máa ń lọ lé jímọ̀ tẹ́ máa ṣe jímọ̀ ní mọ́ṣáláṣí tó jẹ́ pé mọ́ṣáláṣí yẹn máa ń pọ̀ nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ kíyèsára àkọ́kọ́ nìyẹn ní Ìbàdàn gbogbo ẹni tó bá ń gbé Ìbàdàn pátá ọjà ni o everywhere ni o ẹ jọ̀ọ́ pápájọ ẹni tẹ́ ń tajà ẹ má kó owó yín sínú ọjà mọ́ ẹ máa lọ tọ́jú owó yín pamọ́ because ìran tí mo rí ni pé kòkó bọ́ọ̀dù yẹn ọ̀sọ̀ ti yẹ̀pẹ̀ kòkó house àbí kòkó house ibẹ̀ ní bọ́ọ̀bù yẹn ti dún bó dẹ̀ ṣe dún ó pa ọ̀pọ̀ èèyàn gan-an ni o bá dẹ̀ rí ìran báyìí tí ń bá wá sọ síta ètò lágbára púpọ̀ ni èmi wòlíì ọmọọba ni mo sọ̀rọ̀ ẹ lọ verify tí n bá lè jáde wá tí mo lè wá sọ fún yín pé mo rí ìran báyìí mi kì í fẹ́ jáde anyhow ṣùgbọ́n eléyìí ọlọ́pàá fi hàn mí ni lóòrùn ìníwájú pé àwọn bá dé say they didn't come and face us directly bọ́ọ̀bù náà gbìn kiri ẹ wo ètò ìṣẹ̀lẹ̀ nílùú Ọ̀wọ̀ ńgbà tá a pariwo mo sọ ń gbẹ Akérédolú kan fẹ́ ṣẹlẹ̀ lóńdó ìkan fẹ́ ṣẹlẹ̀ lóńdó Ọlọ́run ní àgbà tó ṣẹlẹ̀ ìlú tí èdò ti padà ṣẹlẹ̀ ìgbà tọ́lọ́run tó lọ sí pé Ọlọ́run ni o máa kú lọ ṣe nǹkan báyìí Akérédolú Ọlọ́run ló máa kú kò dáhùn ìgbà tí ó ṣe wá bọ́ sórí ló ṣe ń pè mí ìgbà tó bọ́ sórí ní gbogbo ayé ṣe ń sọ pé kí ló fẹ́ ṣe mú ni mo ti sọ agídí ni ẹ má jẹ́ kí agídí ọkàn eléyìí ó tún ṣẹlẹ̀ ẹ wo bí fún nǹkan ẹ jẹ́ kí n sọ àṣírí yẹn délẹ̀ tán fún yín láàárọ̀ yìí ìtàn máa parọ́ mọ́ pé ó ṣẹlẹ̀ lélẹ́yìí wọ́n á ní PDP meeting tán gbé bọ̀ ní Ìbàdàn wọ́n á nítorí wọ́n lè sọ pé torí ẹ̀ ní bandits tó ṣe wá yin bọ́ọ̀mù wọ́n lè ní àwọn APC member náà fẹ́ da àṣírí wọn rú wọ́n fẹ́ fi yin bọ́ọ̀mù sí Ìbàdàn rárá o kò ṣẹ̀yìn gún mi o tó fẹ́ ṣẹlẹ̀ àtẹ̀yìntẹ̀ ṣe rálì káàkiri tẹ̀pẹ̀ra yín ní ẹlẹ́sìn mùsùlùmí èmi ò bá mọ́ ní mùsùlùmí wí o ṣùgbọ́n ẹ̀yin tẹ̀pẹ̀ra yín ní muslim kìíní kan society kìíní kan tẹ̀ ṣe rálì káàkiri pé kí ìjọba Nàìjíríà má gbà kan ọmọ Ísírẹ́lì kó wá bá wa jà nínú ẹ̀ kó má wá sọ́pọ́tì Nàìjíríà kíkẹ́ pé ó máa máa pa àwọn abébí gàfá dànù. ẹ jẹ́ àwọn àfáà yẹn tán fẹ́ wá padà nù yẹn ṣé àwọn náà lọ́wọ́lọ́wọ́ ajínigbé ní báńdẹ̀sì ẹ jẹ́ kájọ wò gbogbo ẹ̀yin pìrìsẹ́ńtà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ orí Facebook and YouTube mo ti fọ̀rọ̀ lẹ̀ fún everybody Ọlọ́run ti rán mi sí gbogbo yín sí o ẹ fi Ọọ̀ni àti Olúgbọ́n àti Ọ̀rẹ̀sà àti Ọọ̀ni ọ̀fífẹ́ ẹ fi gbogbo wọn lẹ̀ ẹ jẹ́ ká jà fún àwọn ẹbí wa o pàápàá jùlọ ẹni tẹ́ wà ní diaspora ọ̀rọ̀ tí yín máa tún rìn jù tú wa lọ ẹ pín ọ̀rọ̀ yìí fúnra yín pé ojú ni alákàn fi ń ṣọ́rí èmi wòlíì ọmọọba Abíọ́dún I have things to do mo ti sọ pé mi ìfẹ́ máa wá sọ ọ̀rọ̀ kan tí ò bá ti ní kí n. ara ẹ̀ wá gbọ́ ètò kan ń bẹ lójú agbo ló ń jẹ́ tá ó ti gbádùn ara wa o Akíngajẹ́ wọlé olóòtú gbé mi sókè ara ẹ̀ wá gbọ́ ètò kan ń bẹ lójú agbo ló ń jẹ́ kájọ gbádùn ara wa o lórí ìkànnì ètò kan ń bẹ lójú agbo ló ń jẹ́ kájọ gbádùn ara wa o àwọn àgbà òṣèré lójú agbo lẹ́wọ̀n tí gbajúmọ̀ lóríṣiríṣi lójú agbo lẹ́wọ̀n tí olórin lóríṣiríṣi lójú agbo.